láyé mo lórin sọ̀rọ̀ sókè wèrè tá a tún ń pariwo mo ní bá a kúkú dákẹ́ tara ẹni á bá ní dákẹ́ ni mo ní bóyá bá a bá tún gbóhùn sókè bóyá wọ́n lè gbóhùn tá a kúkú ń sọ mo ní ẹja gbóhùn sókè óò mo ní ẹja kígbe tantantan bóyá wọ́n lè gbóhùn tá a kúkú ń wí Ọlábísí Akéwì èmi náà fẹ́ sọ̀rọ̀ sókè bóyá wọ́n lè gbóhùn tá a kúkú ń sọ mo níbo ni ìwà àbàjẹ́ òsì náà ẹ wá wí mo níbo ni ìwà tí ò jà òsì ẹ bọ́ síta kẹ́ ẹ wá sọ gbogbo wa la ń pariwo sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè orin ìṣàjẹ́ tó tún láyé gbogbo wa la ń jójó ẹ̀ǹsàsì ẹ̀ǹsọ àti orin tó tún gbòde òjàre ṣé gbogbo wa la ń sọ̀rọ̀ ọwọ́ tiwa gan tí ó dá òjàre mo ní ṣé gbogbo wa la ń gbóhùn sókè lórí ibi táwa náà kù sí òjàre ẹ kúkú ti mọ̀ mí pé Ọlábísí Akéwì ń ò lè forí apá kan kí n tún dápá kan sí sàn án là sì ń rìn ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ mo lówe mi kúkú ti yẹ ní ọgbọ́n báyé mo lọ́rọ̀ ẹnu mi kúkú ti yẹ ní ọgbọ́n báyé gbogbo wa la ń pariwo ẹ̀ǹsàsì ooo àwọn kan nínú wa tún ń ṣèwọ́de ẹ̀ǹsàsì bóyá jọba lè gbọ́ mo ní tàṣàrán kúkú ń bẹ lára àṣàrán mo ní tàṣàrán náà tún ń bẹ lọ́wọ́ àṣàrán ó jàre ó ń bẹ lọ́wọ́ àwọn sásì ó kúkú tún ń bẹ lọ́wọ́ àwa náà ó jàre mo ní bí ó bá kọjú sẹ́nìkan a mọ́ ọkọ̀yìn sẹ́lòmíràn ò ní ó jàre mo ní ẹja mọ́ sọ̀rọ̀ sókè óò mo ní ẹja mọ́ kígbe ohun tá a bá fẹ́ fúnjọba wa torí tá a bá dákẹ́ tara ẹni á bá ní dákẹ́ ni torí tá a bá sọ̀rọ̀ sókè nísìn ta ló fẹ́ bá wa ṣe lẹ́yìn wa ọ̀la kọ́mọ̀ sí bá a bàjẹ́ la fi ń lọ́gun mo ní kọ́mọ̀ bá a dàrú la fi ń sọ̀rọ̀ sókè ó jàre kò nítorí mi dàrú ooo kò nítorí rẹ̀ dàrú ìdàgbàsókè ìlú làwa ń fẹ́ mo ní ìdàgbàsókè orílẹ̀-èdè làwa ń tọrọ mo ní ẹ̀ǹsàsì ooo mo ní end police brutality ó jàre àdàbà wa kúkú ń pògèdè ẹbí ẹ ní pé ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ ẹyẹlé ń wò bí tó fẹ́ dorí kọ ni mo ní Ọlábísí Akéwì lèmi ń jẹ́ ẹ dákun ẹ má sọ mí lórúkọ bú ẹ dákun ẹ má lẹ́kọ̀ọ́ mórúkọ mi Fatima Ọlábísí lèmi ń jẹ́ o Adékọ́lá ń bàbá tó bí mi lọ́mọ.